Jésù ṣe yẹ́sẹ̀ kí ni ìbá ṣe fóore Jésù ṣe fún mi. Ẹ tún káàbọ̀ sórí ètò lónìí. Mo ní lọ́tùnlọ́tùn lọ́jọ́ yọ, lọ́tùnlọ́tùn lòrùn ràn. Ojúmọ́ kan àrà kan ni ní Dayọ̀ Agbọ́lá rédíò TV. Lónìí ẹ rí i pé microphone wa tá a máa ń lò a ní kó náà rè sinmi ẹyin àbí ayé áfírí rèé wọ́n ti rí ráyè tó dáadáa ẹyin kọ́dà eléyìí tún sá prapra ó ṣàpòríporì ọkọ̀ jẹ́ àbíkíáfù ọ̀ṣẹ́lẹ́kẹ́jọ ọ̀làtẹ́bọ́gí. Thank God it's Friday. Ẹ mọ̀mọ̀ kú rọ̀lẹ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ẹ káàsán níbi tẹ́ ẹ ti ń wò mí. Ẹ kú ojúmọ́ níbi tẹ́ ẹ ti ń wòye wa. Ẹ kú àbọ̀. Màmá wípé àgbèrè làbò kó ń gbé. Ebó dídẹrẹ́ lọ́gá èdè. Njọ́ táwọn kókó gún orin. Èmi náà mo rè kógún orin. Àwọn kọ́kọ́ gbọ́n orin. Èmi náà mo rè kọ́gbọ́n orin. Àwọn kó tún gbìyànjú ó rè kan 40. Èmi náà wá 40. Ọwọ́ ara wo kó lọ́wọ́ darí sẹ́yìn ní wàá relé. Èmi wá padà mọ́ wọn á rè kọ́ 50. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá o. Mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà. Ìṣọkùnrin ni ìṣobìnrin ni. L'Amẹ́ríkà ń gbà mo débẹ̀ mo rí oríṣiríṣi. Mo rọ́kùnrin tó jóbìnrin ni, mo róbìnrin tó yẹ pọ́kùnrin ni, wọ́n á pè wọ́n ní email àbí she-mail àbí she-female. Ọkọjá be careful. Gbogbo yín mo kí o. Mo kó yùnú, mo ké àṣẹ ẹ̀dí. Mo kí Okoye, mo kí Mòròró, mo kí Chinko. Mo kí India, mo kí Èkìtì, mo kí Jẹ̀ṣà, mo káwọn tọ̀ṣun, wọ́n bá ń jà lánàá wọ́n ní ìkáwọn. Mo kẹ́yìn ará Ọ̀ṣun o, mo kẹ́yìn ará Gbọ̀ngàn specially, ẹ̀yin ará Ìbàdàn ẹ̀ lẹ́mbẹ̀ ń o, mo kí yín o. Ṣé ẹ̀rí kara ń fọ́ orí mu? Kò ní ẹ̀sọ́ orí gan mọ́ ta àgbàdo tí wọ́n. Wọ́n ní ajẹ̀gbín yó, ìgbín kan ò sí mọ́. Ìgbín kan ti dodge, ìgbín ti fẹ́ family planning, ìgbín ò sí mọ́. Ọmọ àjòrò sùn, òrókẹ̀, gbogbo ilẹ̀ tó rò wà ń bẹ̀ ń gbà wọ́n ti ta á. Gbogbo ilẹ̀ alẹ́sìlọ́yẹ̀ gbogbo ilẹ̀ oko wọ́n ti tà á kò sọ̀rọ̀ mọ́ there's no oro in Ibadan again yẹ́sìkẹ́ ẹ kú ojúmọ́ ẹ káàbọ̀ bó oníṣẹ́ wà Dayọ̀ Agbọ́lá yín náà rèé Evangelist Oyebuchi mo rí yín o ẹ kú àbọ̀ James George mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ bàbá mo ráàánú gbà ẹ kú àbọ̀ ṣálábí àlẹ́ wà Prince Adéróyè Akínyẹ̀tún Prince Adéróyè Akínyẹ̀tún mo rí yín o ẹ kú àbọ̀ Ṣọ́wọ́nyá lélẹ́yìí bàbá mo ráàánú gbà wọ́n ní more grace sir ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá tòní Thank God it's Friday òní ọjọ́ Friday ní Jímọ̀ Olóyin yes tó bá dijọ́ Sunday lásán pé Palm Sunday Friday tó kẹ́yìn sí ọjọ́ tí Jésù Gálí tó gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerusalem rèé ìmọ̀ ọ̀pẹ yín sẹ́yìn tí ń ja Victoria Ògúndípẹ̀ múlẹ́yìn náà o wọ́n láwọn ti Èkó kọ́ Èkó ò ní bàjẹ́ o mo kẹ́yìn Èkó o ẹ̀yìn tèkó Èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ́ àrọ́ kẹ́kẹ́ kó mọ̀mọ̀ já mo kí yín Èkó wọn gbọ̀ bá sáré jù o gbúdọ̀ sáré jù o gbúdọ̀ slow jù o gbúdọ̀ nàgẹrẹ o máa lọ mú ẹni mú kún abẹ́lẹ̀ nínú scout wọn mú ẹni mú brigade mo kẹ́yìn tèkó náà o mo kí gbogbo yín ẹ ṣeun bàbá wa wọn ní àlàáfíà ní o ẹ kú ètò ẹ ṣe Ismail Ọláìdé àwọn tiwa láti Canada wọ́n ń gbórí wọlé bó o ní iṣẹ́ wa ó kọjá àbíkíáfù lónìí Amos Olúwọlé Ọmọ́túndé mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ ṣáàfíà lẹ́wà Amos Olúwọlé Ọmọ́túndé JP you are welcome eléyìí tẹ́ ń gbọ́ lábẹ́nú yìí la pè ní ìlú praise àbí ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí ní Jésù ó sọ wípé tẹ́yìn èèyàn bá lanu yín kẹ́yìn ní òkúta yẹpẹ̀ wọ́n lanu wọn ṣùgbọ́n òkúta yẹpẹ̀ kò tiẹ̀ wá lanu báyìí àwọn ẹran òun lọ gbọ́ tó lùlù òun lọ gbọ́ tó dùn.
ẹran tó fọ̀n bí èèyàn. ẹ̀yin náà rí pé ẹ̀gbọ́n èèyàn ń bẹ̀ ẹ rí pé instrumenti àti ìlú ló ń dún. ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ṣe fáìbàrà kiri tèmi ò bá lè dúpẹ́ ajẹ́ pé mi kò mọ̀re. nígbà tí ìlú bá ń sọ̀rọ̀ tó ku ẹran pọ̀ bí èèyàn kí wá ló ṣèmi tọ́lọ̀ ń dá mi sí tí mo lè lọ pé àsìkò yìí mo fẹ́ jẹun àsìkò yìí mo fẹ́ mú mi àsìkò yìí mo fẹ́ sùn kí wá ló ṣèmi tí yìí lè dúpẹ́ ọ̀pọ̀ ló ń ṣe fáìbàrà kiri tèmi ò bá lè dúpẹ́ ajẹ́ pé mi ò mọ̀re. ẹ gbọ́ lù yìí ẹ gbọ́. Olúwa o èmi kò lè ṣe kémi má yin Olúwa o bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbàlagbà bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbà oyè èmi kò lè ṣe kémi má yin Olúwa o hallelujah o. ó kọjá bẹ́ẹ̀. àlẹ́ mi kò lè ṣe kí n má yin bàbá Gọ́dùmarè bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbàlagbà bàbá tèmi ló jẹ́ o Ọlọ́run àgbà oyè wà láìtàlá ìdásímọ́lá àwọn olè ṣe kí mọ́yìn Olúwa ẹ̀yin Amos Olúwọlé Ọmọ́túndé JP wọ́n ní alàgbàdáyọ̀ ẹ kú iṣẹ́ ọpọlọ Olúwa máa ràn yín lọ́wọ́ ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ thank God. Sami Remi mo rí yín Sami Remi bó o ní ṣé wà á dègódègó ṣọwọ́ yẹ̀rẹ̀ lẹ́yìn láti Dayọ̀ Agboola rédíò TV mo lọ́tún ni tòní òjò tàná òjò tòní ẹ gbọ́ ẹ̀dá ẹ̀ sọ fúnra yín. Always by my side a very big God by my side ó yá òhó ẹ̀hẹ́ àhá ẹ̀hẹ́. Olólùwà tó tóbi ìfẹ́ láwọn tó mi ló sì kábíyèsí alágbára ńlá ọba òbìrìkì ikú ọba tí ń bọjọ́ kúdà ọba tó ṣe mí lóore ọba tó dá mi sí ọba tó fún mi lójú tí mo fi ń rìnà tó fún mi létí mo fi ń gbọ́ra tó fún mi lẹ́nu mo fi ń jẹun tó fún mi ní mú ní mo fi ń mí ọbẹ̀ ìdùnmọ̀ tí sàráyé lànà olú ọba tí ń gé èmi ni a tó la ni a tó pa ni a tó tún ní ṣe ọba tó jọ wá kárí ayé gbogbo ọba lórí jẹ àlànà débi tẹ́ni kò mọ̀ ní ọba tó gbé kú wọlé ẹ̀sìn by my side by my side. By my side, by my side, by my front, by my back, by my top, by my down, Nilala, by my side, a very big God, by my side, Nilala is always by my side, a very big God, by my side, women. Ó kọjá bẹ́ẹ̀ gẹ́gẹ́gẹ́ pápápápá gbórógbógbógbó gẹ́gẹ́gẹ́ gágágá gẹ́gẹ́gẹ́. A very big God ó wà lọ́tún mi ó wà lósì mi alágbára ńlá by my side. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Ṣọ́wọ́nyá o Ṣọ́wọ́nyá rèé láti Dayọ̀ Agboola rédíò TV Monday to Friday la máa ń ṣe òní lọ́jọ́ Jímọ̀ thank God is Friday thank God is Friday tani no ọmọdékùnrin yìí kí ló dé ẹ wọlé.
gbà. kò jẹ́ sọ bẹ́ẹ̀ ìjó ló kù tẹ́mi ó mọ̀ jó ayọ̀ ló kù tẹ́mi ó mọ̀ yọ̀ àbí ẹ̀ńtára yóò bá lè mú náà pè wéré ibi tí wọ́n rò pé ò tí ì débi kankan wọn ọ̀pọ̀ yẹn lọ́pọ̀ yẹn ló fẹ́ dé lẹ́bù bẹ̀ nǹkan tó ṣe wá ni pé a lè dúpẹ́ oore àdúpẹ́ oore àná àárẹ̀ tí tòní àtún expect tọ̀la wọ́n ní tọmọdé bá dúpẹ́ oore àdúpẹ́ ọmọdé bá dúpẹ́ oore àná àtúrí mi gbà yẹ́sìkẹ́ ẹ̀ńtà ṣe lóore tí ò dúpẹ́ ńkọ́ bí ọlẹ́yà kò ní lẹ́rù lọ ni àdúpẹ́ báyìí bẹ̀rẹ̀ láti inú ọdún yìí àdúpẹ́ ìta bẹ̀rẹ̀ láti inú oṣù yìí àdúpẹ́ ìta bẹ̀rẹ̀ láti inú ọ̀sẹ̀ yìí àdúpẹ́ lẹ́ta tó bẹ̀rẹ̀ lónìí thank God it's Friday. wọ́n bẹ́ẹ̀. olúwa fojú wọlé ọgbà ìròyìn mi ó gbóhùn ẹ̀kú mi ó ṣàánú mi olóńgbò lọ́mọdé òsì àlọ́ òun ti bá fún mi o ọlọ́run ti gbà 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 fún mi o. Ọlọ́run ti gbà fún mi ìwọ ń kọ́ ṣọ́lọ́run ti gbà fún ọ Ọládẹ́ǹdé orí òkè mo rí yín o ẹ ṣeun tí ẹ máa ń jẹ́ wọn lójoojúmọ́ bó o níṣẹ́ wà ṣọwọ́ yẹ̀yẹ̀ rèé láti dé ìrìnàjò o lọ́dún yìí o. Ọlọ́run ti gbà fún mi o Ọlọ́run ti gbà àlọ́lọ́ ti gbà fẹ́mi náà kí ló dé tí wọ́n ọ̀fẹ́nu rẹ kọ́ pọ́lọ́ ti gbà fún wọn náà God has gbà fún mi. Ọlọ́run ti gbà fún mi ó. Oore ni bàbá ṣe. Mo yìí ń parí mò ń bọ̀ padà bọ̀ lórí Mega 99 yìí ẹ jẹ́ n sáré wọ yàrá kéde kásáré náà sáyẹ́pẹ́ yẹ́sìkẹ́ ká lọ dà láyẹ́pẹ́ ó dà gbóòsókè arákùnrin ó dà. ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ètò Sọ́wọ́nyá ti dóde o Sọ́wọ́nyá ti dóde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akọ́sí Sọ́wọ́nyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rìn wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá yóò máa bá fẹ́fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà méje alẹ́ ni ní Nàìjíríà agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni Sọ́wọ́nyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akọ́sí Sọ́wọ́nyá ti dé. ibùdó ìgbafẹ́ àti fàájì tó pinmi ní Hot Spot Cafe pé ọdún kan o. appreciation mo dúpẹ́ oníbùwọ̀ rẹ̀ bàbá gbọ́ pẹ́ mi.
àjọ̀dún ọdún kan gbáko tí àwọn ọ̀tọ̀kùlú onífàájì ti ń lápọ̀ fami jẹja jẹran jàsún jẹ dòdò àti jẹ ìgbálálà oríṣiríṣi orin ìgbàlódé ọlọ́kan òjọ̀kan ló dé yìí o. gbogbo ọ̀nà ló lọ sí Comfort Cafe 4869 Glendale Road, Bowie, Maryland láti ọjọ́ Friday ọjọ́ 12 títí di Sunday ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2019. gbogbo onípòjìpò ènìyàn lọ́kùnrin lóbìnrin ẹ wá kájọ ṣe ẹ pàdé DJ X1 ní Friday ọjọ́ 12 oṣù kẹrin pẹ̀lú ọ̀kan òjọ̀kan gbẹ̀dú tó láò láti aago 8 alẹ́ sí 9 òwúrọ̀. red carpet yóò ṣẹlẹ̀ láago 9 alẹ́. wàyí o ní ọjọ́ Sunday ọjọ́ 14 oṣù kẹrin káàsà gbogbo olórin káàfàtà ní Maryland àti agbègbè rẹ̀ ni yóò wà ní ìkàlẹ̀ láti dá gbogbo ènìyàn lárayá nígbàtí Comfort Cafe yóò máa fi àmì ẹ̀yẹ dá ọ̀pọ̀lọpọ̀ olórin promoter àti àwọn oníbàárà rẹ̀ lọ́lá fún àtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún odindi ọdún kan gbáko. fàájì yóò bẹ̀rẹ̀ láti aago 7 alẹ́. oríṣiríṣi oúnjẹ àti ọtí ẹlẹ́rìndòdò ni yóò wà níkàlẹ̀ fún ìgbáládùn gbogbo ènìyàn. máa mí ìsẹ́ ó máa loud gan-an. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for the bed plan. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Kámátì ẹ̀ wá sọ tàdárí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wà pàjù. Pàbàmbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́fẹ́tẹ́ ò ní rí ní the Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 5344434 tàbí +14437 608 578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for the bed plan. I just want to be where you are, dwelling daily in your presence. Darkness cannot stand in His presence, because in His presence dwell the fullness of joy. In fact, fullness of life. And that is why the Virtuous Ladies of Gospel Faith Mission International, North America government invites you to Virtuous Ladies Conference 2019. In His presence. Exodus 33 verse 11 through 16. Day, Thursday 16th to Sunday 19th of May 2019. Venue, Bongiorno Conference Center, 430 Union Hall Road, Calais, Pennsylvania, 17013. Ministry, Pastor Sunday Adu, National Overseer Government, North America. Dickness Ola Aremo, the Chairperson, GBL Ministry. Guest Speaker, Pastor Taiwo Fabri, National Secretary Government North America. Dickness Blessing Oluwayemi, Government Worldwide Women Ministry Leader. and a host of other anointed ministers of God. It's going to be great and wonderful in His presence. If you can praise Him, He will raise you. And if you worship Him, He will be with you in worship. Let us meet at the throne of mercy near His presence well. Registration fee, $250 per participant, which will include feeding for 4 days and accommodation for 3 nights. Also in the package, movie night, workout with Zumba, preaching and teaching that will open our knowledge. Wine sight and sound is $66. You can register at www.gfmi.org/virtuousladies. Telephone 301-277-8319. 301-277-8319. This advert is being sponsored by The Planning Committee of GBL, Government North America. You can't afford to miss His presence, because in His presence there is fullness of joy. It's going to be powerful. Jesus is Lord. ní bàbá ó rédíò TV gbogbo ayé Ayọ̀ Agboola ní bàbá ó rédíò TV gbogbo ayé wọ́n ń gbọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sí irú ẹni lẹ̀ yóò Ayọ̀ Agboola rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yóò Ayọ̀ Agboola rédíò TV níbo tí mo Maryland Ayọ̀ Agboola rédíò TV Ayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. Ọwọ́ aláìní ràn mí lọ́wọ́, ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́. Èmi náà sókè Jésù ìsàlẹ̀ títún. wọ́n ṣe wà. Ọlọ́run bàbá wa Prophet Dr. S.A. Adédoyin ti ìjọ Christ Apostolic Church Holy Spirit Arena Wonders Land ló pe gbogbo onípojúpo ẹ̀dá tó fẹ́ bọ́ lọ́wọ́ ogun ẹ̀rù sínú ìpàdé àdúrà 72 hours program pẹ̀lú àkòrí lábẹ́rù bẹ́ẹ̀rọ
Àìsáyà 43:1 ló sọ wípé ṣùgbọ́n nísinsìnyí báyìí ni Olúwa wí ẹni tí ó dá ọ Jákọ́bù àti ẹni tí ó mọ̀ ọ́ Ísírẹ́lì má bẹ̀rù nítorí mo ti rà ọ́ padà mo ti pè ọ́ ní orúkọ rẹ tí èmi ni ìwọ. Bẹ́ẹ̀ni CAC Wonderland Ọ̀ṣunbíà Nigeria Brewery New Ife Road Ìbàdàn time morning session 9 a.m. to 12 noon evening session máa bẹ̀rẹ̀ ní agogo 3 ọ̀sán títí di agogo 4 ìrọ̀lẹ́ ìṣòro ní agogo 11 alẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ Wednesday 24 of April àti ọjọ́ Thursday 25 of April tí yóò parí ní ọjọ́ Friday 26 of April 2019. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè wòlíì S.A. Adédoyin sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-3700-9389. Bí o bá lè tọ́ Jésù olùgbàlà wá ìbẹ̀rù òsínmọ́ lọ́rọ̀ rẹ Jésù lolúwa. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760-8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Cough Sports Cafe is one. Oh yes, all roads lead to Cough Sports Cafe, 4869 Glendale Road, Bowie, Maryland. From Friday, April 12th to Sunday 14th, 2019. It is a season of celebration as this super center of total refreshment and entertainment clocks one. You don't want to miss this at all. On Friday, April 12th, meet the unbeatable DJ X1 as he will be treating you to the best of mixes. Time 8 p.m. to 3 a.m. There shall be red carpet by 9 p.m. While on Sunday 14th shall be musical concerts and awards. As Cough Sports Cafe celebrates, so also shall the supporters of this great vision, that is, musicians, promoters, and customers, shall be celebrated and honored. Time 7 p.m. There shall be fleet of musicians of diverse genres to treat you to different melodies, as well as assorted foods and drinks for your pleasure. Come one, come all. Let us celebrate Cough Sports Cafe's 1 year anniversary. Don't you ever miss it. Sọ́yàlẹ́tò ètò tàfẹ́gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yàlẹ́tò ètò tàfẹ́gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yàlẹ́tò ètò tàfẹ́gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni sọ́yàlẹ́tò ètò tó lóyin ládùúgbò wàdúró ọjà kájẹ́bù gbàjẹ́ olówó ọjà tàbí òǹkóhùn ẹ̀pẹ́ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78. Sọ́yàlẹ́tò ètò tàfẹ́gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yàlẹ́tò ètò tó lóyin ládùúgbò olówó ọjà kájẹ́bù gbàjẹ́. Ọlọ́run bọ́lá fún àwọn kan tún wí o. Mo ti wà lábẹ́ mo ti wà lábẹ́. Alright, orí ètò Ṣọ́wọ́lẹ́ náà la wà o. Ẹ má bínú. Asáré wọ yàrá akéde wa ni ibẹ̀ náà láti lè rí kọ́bọ̀kọ́bọ̀ kan gbé wọlé. Ibẹ̀ láti rówó íńtánẹ́ẹ̀tì, láti rówó náà, láti rí gbogbo ẹ̀. Ẹ má bínú sí wa. Àwọn èèyàn wá gbórí wọlé. Àwọn tèmi wọlé lọ́tún lọ́sì. Kádéjọ Victor, mo rí yín o, ẹ kú àbọ̀.
Melo Reading Melodious àwọn Melo láti Houston Texas yẹn wọ́n wọlé. Délé Thomas African FM Radio ẹ kú àbọ̀ sórí ètò mórí yín o. Adéwálé Ọlọ́lá bò ní ẹ kú àbọ̀. Ayọ̀túndé Ayọ̀dìran mórí bẹ́ẹ̀ wọlé. Johnson Bíyẹmí Ẹ̀ríyọ̀ mo rẹ́yìn náà o. Fẹ́mi Oyèlẹ́yẹ bò ní òyìnbó olórin oko yín mo kí. Ó máa kọjá bí kíápù. Melo rèé ẹ kú àbọ̀. Arákùnrin tẹ́ ń gbọ́ yìí Ebeli ọmọdòsùnmú ní Mega 99 fúnra rẹ̀ ọmọ ìyá Jésù. Olóòní ní Friday ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2019 ọjọ́ Jímọ̀ olóyin nígbò bá àdìjọ́ Sunday báyìí Jésù ó gẹ̀ẹ́sì wọ Jerúsálẹ́mù. Àwọn bíi Adéwálé Ọlọ́lá àwọn bíi Délé Thomas àwọn bíi Ayọ̀túndé Ayọ̀dìran wọ́n wá rẹ̀ mú wọ́n là fẹ́ kàn má gbélébùú jọ Friday níjọ́ mẹ́jọ òní náà máa kàn Jésù má gbélébùú àtìlíkà mọ̀ríbíṣẹ̀ yẹn pé àwọn mẹ́ta kan Adéwálé Ọlọ́lá Ayọ̀túndé Ayọ̀dìran àti Délé Thomas wọ́n mú Jésù tó bá dijọ́ Sunday wọ́n wá rẹ̀ kàn má gbélébùú jọ Friday. Mẹ́gà ló ń pè ní mẹ́gà ló ń pè ní ló ń sọ̀rọ̀ ó ga jù ẹ wo ẹ má jẹ́ gbàgbé ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ lánàá. Florence Fadípẹ̀ mo rí yín o. Ìyá Blessing ẹ kú àbọ̀. Ìyá Mercy bó o níṣẹ́ wà. Ẹ wo ọ̀rọ̀ tí mo sọ lánàá òun mo ló yẹ kí n kọ̀tínú ẹ̀ lónìí ṣùgbọ́n mo rí pé àsìkò péréte la ní lórí ètò lónìí. Ẹ jẹ́ kí n review ohun tí mo sọ lánàá yẹn tó bá dijọ́ Monday àtúnwátúmú. Mo ní ìwọ tó jọ́kùnrin tó bá di pé 40 years tó ti ń dàgbà tó ti da ju 40 years lọ àbó lẹ́gbọ̀n tó ti ju 40 years lọ àbó lọ́mọkùnrin tó ti ju 40 years lọ àbó ní ọ̀nkú kò sí lábúrò tó ju 40 years lọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ fáwọn ọkùnrin náà ní o. Ẹ mọ̀ pé wọ́n ní body system yàtọ̀ síra wọn wọ́n ní ṣùgbọ́n tó bá ti ń dàgbà ẹni bá ti rántí ṣe mo rántí mo yẹ kálá náà wọ́n ní kinní kan wà gland kan náà pé prostate gland wọ́n ní bí awùsá báyìí ló ṣe rí bí 20 milligram bí 20 gram ní wọ́n ní ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ń dàgbà sí òun náà bẹ̀rẹ̀ sí ní dàgbà èmi á máa wọ 100 àwa máa fún ibi tó yẹ kí ìtọ̀ kó ti máa jáde kó máa yí jáde. Ayọ̀túndé Ayọ̀dìran èwo lẹ̀ ń wí yìí o a ti sọ̀rọ̀ kọjá lórí ìyún wọ́n ní you are the writer producer and director of that script of those that will nail Jesus to the cross. Irọ́ làwọn mẹ́ta ni ẹnìkan ló kàn má àgbélébùú ẹnìkan ló gún lọ́kàn lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan ló fún ní ọtí kíkan mú. Àwọn mẹ́ta yẹn Délé Thomas Adéwálé Ọlọ́lá Ayọ̀túndé Ayọ̀dìran àwọn mẹ́ta ní èmi ò sí mẹ́ẹ̀ àwọn kan wàá rìkọ́dù ẹ̀ ní ẹ̀ mọ̀ pé àwọn kan rìkọ́dù ẹ̀ wàá rìkọ́dù ẹ̀ àrí wọn pé kí wàá ló ṣe ẹ̀yìn mẹ́ta yìí tẹ́ ẹ fẹ́ mú Jésù ń jọ ọmọdé wọ́n ti kọ́ script yẹn lẹ̀ wọ́n ti kọ́lẹ̀ wọ́n ti kọ́ script yẹn tó wà níjọ́ Sunday báyìí yóò máa Jésù á gẹ̀ẹ́sì lọ ẹ bá sì ní ó gẹ̀ẹ́sì lọ Jerusalem yóò gẹ̀ẹ́sì lọ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí tó bá níjọ́ Sunday Jésù á gẹ̀ẹ́sì lọ Jerusalem nígbà làwọn Adéwálé tó dẹ́ ti kọ́lẹ̀ nígbà làwọn Délé Thomas nígbà làwọn Ayọ̀túndé Ayọ̀dìran nígbà wọn máa mú wọn wá láwọn eré kan máa gbélébùú ńjọ́ Friday àwọn mẹ́ta náà ni ẹnìkan gun lọ́kàn lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan kan máa gbélébùú ẹnìkan kun lọ́dún kíkorò mú ọ̀dà àṣọwọ́sẹ́ yóò jẹ a ní ọkùnrin tó bá ti pé 40 ọdún a mọ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ nù wọn tẹ́ bá ti lọ síbi tẹ́ fẹ́ rè é tọ̀ ilé ìtọ̀ tẹ́ fẹ́ rè é tọ̀ wọ́n ní páìpù méjì kan máa ń wà tó yẹ kó ṣí ṣùgbọ́n torí prostate tó ti ń dí ibi títọ̀ wọ́n ti wá wọ́n pẹ́ bẹ́ẹ̀ láti tọ̀ nígbà bá dẹ̀ wá tọ̀tán náà ń kọ́ ìtọ̀ òun ò ní tán kò ní tán ìtọ̀ òun á bẹ̀rẹ̀ sí ní já sí ṣòkòtò wọn á bẹ̀rẹ̀ sí ní já sí pátá wọn ọ̀pọ̀lọpọ̀ á máa fi pálí wọ́n máa fi pépà délítà wọ́n máa fi bò ó ohun táwa yẹ̀wò lánàá ni pé kí la lè ṣe sí kí ni nǹkan tá lè ṣe sí
Ayọ̀túndé Ayọ̀dìran wọ́n ní you are the one that finally put the crown of thorn on his head. Irọ́ ó dẹ̀ pé Melo ló ṣe yẹ Melo reading melodious àwọn tí Houston Texas ní ẹ̀ pé àsìkò tí wọ́n ó wà 1 hour behind sí ọ̀dọ̀ wa ń bí so àwọn pẹ́ dé wọ́n wá fi adé ẹ̀gún yẹn wọ́n á gbélé Jésù lórí melodious Melo bó ni ẹ bọ̀ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ ń yá o gbogbo ẹni tí Houston Texas wọlé Délé Thomas náà wọlé Ọlásùnkànmí Àríyìíbí àwo bàbá ló ń ta ẹ̀kú àbọ̀ sórí ètò Ọlásùnkànmí Àríyìíbí àwo Maka Spicy Ọlásùnkànmí Àríyìíbí náà làwo Apasino bó o ní Mr KB aonade ẹ̀kú àbọ̀ ọ̀rọ̀ tá à ń sọ lánàá Ọlásùnkànmí Àríyìíbí ní ọmọ 25 years péré lòun sún ọ̀rọ̀ àná kọ̀ọ̀kan Ọlásùnkànmí Àríyìíbí àwọn tá a ti pé 40 sókè ló kàn 25 years ní Ọlásùnkànmí ṣùgbọ́n èyí tó bá gbé 40 wọn ẹ dákun mo ti rò pé a máa lè ka ìyókù lónìí pé mo lọ bó ní pé èmi kí mo kọ́ o ẹnìkan lọ sẹ́ẹ̀dì rẹ sí mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà sẹ́ẹ̀dì sí wa tó yẹ pé tabadá máa kà ọjọ́ lọ ṣùgbọ́n ẹ jẹ́ wo ilé ìta bá lè wò ń bẹ̀ díẹ̀ lónìí kí n wo díẹ̀ ń bẹ̀ kó tó di pé àtúkù lórí ètò ẹ jẹ́ gbórin mẹ́gánẹ́ náà díẹ̀ náà ń bọ̀. Ọlọ́run mò ń bẹ̀ ọ́ ni mò ń wojú rẹ gẹ́gẹ́ bọ́mọkùnrin ti wọ ọwọ́ bàbá rẹ̀ mò ń wojú rẹ gẹ́gẹ́ bọ́mọbìnrin ti wọ ọwọ́ ìyá rẹ̀ títí yóò fi ṣàánú fún mi o Ọlọ́run mò ń bẹ̀ ọ́ ni bí mo bá ṣòwò bí mo bá tajà o ìràkìtà dọ́là o àní ìràkìtà dọ́là. Lánàá nígbà tí mò ń bá lọ àwọn nǹkan tó fi lè notice bóyá prostate cancer ti fẹ́ mọ set wọlé àwọn nǹkan tó fi lè wò bóyá o ní láti lọ yẹra rẹ wò ó lélẹ́yìí o. Èkíní ni pé terminal dribbling wọ́n pè ní terminal dribbling ìyẹn ni wípé tó o bá tọ̀ tán tó o ti lu aago tó o ti jago tó o ti dán tó o ti ṣe tó o páàkì tán ìtọ̀ yẹn sì máa já sí ara ṣòkòtò rẹ yóò sì máa já sí ara nǹkan tó wọ̀ wọ́n wá ní ká advice yín pé ẹ má wọṣọ tó bá ti wà transparent àbí àwọn aṣọ tó yẹ pé tómi bá ta sí irú eléyìí wọ̀nyí nísìnyí báyìí ẹ̀rí yóò change colour lódì blue wọ́n ní ẹ má wọ̀lú àwọn aṣọ wọn o pé àwọn aṣọ coloured because nígbà tó fẹ́ mọ́ dé diaper ìwọ gan wàá ti rò pé orí tọ̀ tán wọ́n ní gbò bá yá wàá kàn rí tí tọ̀ yẹn sájáde tó bá wò ó wàá kàn rí tí kíní ẹ̀ wá bẹ̀ ó fi hàn pé ó ń láti yẹ ara rẹ wò lọ́ọ̀rì bá dósítà lọ́ọ̀ bá dókítà kò yẹ̀ wò ìyẹn náà pè ní terminal dribbling wọ́n dẹ̀ tí ò bá wà careful ó máa ń bàyàn lọ bẹ́ẹ̀ títí láéláé ni ẹnìkan ní kí báwọn ní kí dọ̀tà alágbé o ọ̀dà mo rí bẹ́ẹ̀ wọ́n ní ká ju kí dọ̀tà alágbé fáwọn a máa jù sí ok a máa jù sí kí dọ̀tà alágbé ọ̀dà ń bọ̀ ẹnìkan request fún kí dọ̀tà alágbé ẹjẹ́ wo àwọn oníkan wà lórí pé ìwọ̀n ẹ̀fẹ́ máa play lórí ètò ni torí wípé àwọn Facebook wọ́n máa ń blọ́ọ̀kì ẹ̀ àwọn kí wọ́n máa ń pè wọ́n máa ń blọ́ọ̀kì ẹ̀ ẹ̀ ó yẹ kí n sì rí kan lò lára àwọn orin ẹ̀ náà bíi Ìbàdàn ni mo wá àṣìlè lóòdùn àtàwọn kọ̀ọ̀kan yẹ́sìkẹ́ ẹjá dánwò ẹjá wo Àpàlà new school ẹ̀ tó dẹ̀ kọ́ yìí ná ẹjá gbọ́ Àpàlà new school let's go. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí mmm sógúndógójì ní ilé ayé ajá ń sáré owó dídá bàbá Ìjẹ̀bú fẹ́ nìyí lagos boys kan bínú wọn bínú kọ́ wọn fẹ́ wá bugatti ọ̀fun ìṣẹ̀kọ̀ ọba mọ́ ìmọ̀ ìmọ̀ ọmọ ló sọ pé òrìṣẹ́ mọ́ òrìṣẹ́ mọ́ ọjà àbálẹ̀ ẹ̀jẹ̀ ká fòkùn pàtí dọ́là àbálẹ̀ kẹ̀kẹ́ ẹlẹ́mu lóbi kẹ̀kẹ́ marawa lódi banana island igbó ọ̀gẹ̀dẹ̀ lódi banana island. Beat from the city. Olúwa láì mo fẹ́ sáṣẹ́. Mo fẹ́ ra bẹ́ẹ̀sì dúdú pẹ̀lú bẹ́ẹ̀sì
Mama Saja, Mama, collect the money before you go. And then we'll talk to her to the club. Àṣeṣe tán ni. Bámikọ́lé Ebenezer mo rí yín o ẹ kú àbọ̀. Wọ́n ní bàbá ló ń ta ọ̀pọ̀ ilẹ̀ ń ké sí. Ẹ kú àbọ̀. Qdot alágbèrè special request láti ọ̀dọ̀ Ayọ̀túndé Ayọ̀dìran yẹ́sìkẹ́. Mo fẹ́ sáṣẹ́ gbowó, mo fẹ́ sáṣẹ́ gbọ́lá o. Aláìkàláì mo fẹ́ ká jẹ́. Qdot alágbèrè. Ọ̀kan lára àwọn tí wọ́n fi orin kìlọ̀ wà. Àwọn kan lára àwọn tí wọ́n forí sọ tó ń ṣẹlẹ̀. Bísọ́lá ọmọ Làbákẹ́ mo rí yín o ẹ kú àbọ̀. Mo fẹ́ sáwọn èèyàn jàǹkànjàǹkàn èyí tó máa fún mi lówó. Àtàwọn tó Èyí ń ti jẹ tẹ̀lé owó. Àwọn ń lè oṣù. mẹ́sàsẹ́. Àwọn ń lè dákún mà oṣù. Mẹ́sàsẹ́. Àwọn ń lè oṣù. Mẹ́sàsẹ́. Àwọn ń lè dákún mà oṣù. Mẹ́sàsẹ́. Ẹ̀kúrẹ́ lè nílàró. Mẹ́sàsẹ́. Ìṣẹ̀fàlẹ̀ onírú. Mẹ́sàsẹ́. Àbíyèsí elégùsì. Mẹ́sàsẹ́. Fẹ́mi dákún mà ṣe. Ẹ wo Friday láwà. Jímọ̀ olóyin láwà yìí. Ẹ kú iṣẹ́ láti Monday dàsìkò yìí yẹ́sìkẹ́. Yẹ́sìkọ́ ló bí akọ̀rọ̀ bí àṣàyà. Ẹ̀sùn bí yàgò bí adé. Mi bẹ̀sẹ̀ bí kí ẹ jáde. Àbí kẹ́kẹ́ bí rí nǹkan. Ọ̀gá ńlá bà fún. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá má pàlà jó ó mà dùn mí o. Sílẹ̀ àlàó mọ̀ lárí ká. Ẹ̀yà bílékì òní. Bílékì wọ́n pa Abímbọ́lá. Abímbọ́lá màmá dá mi. Bàgẹ́dì ọ̀kan òyìnbó. Ẹ̀dùn báyìí ní Kotonu. Ìdí ló ń kárìnà. Àwọn ìṣẹ́gun mọ̀ pé olórúkọ. Ẹ̀kútì ọmọdé olówó. Bọ́ọ̀sì kò ní. Ẹ wo ìtàn tí ń sọ lọ n ò ní parí ẹ̀ lónìí. Wọ́n wàá tún mú jọ Monday lódìndí kàbíkàbí kàbíkàbù. Wọ́n gbé ládùbẹ̀rẹ̀ níjọ Monday. Promise ni mo promise pé a máa ka owó ẹ̀ tó lóye pàtàkì báwo ọkùnrin. Wọ́n ti sẹ́ni àwọn obìnrin náà sí mi o. Bá a ṣe lè prevent ọ̀pọ̀lọpọ̀ cancer, bá a ṣe lè prevent ọ̀pọ̀lọpọ̀ àwọn èjú. Wọ́n ti sẹ́ni ẹ̀ sí mi. Yẹ́sìkẹ́ wọ́n kàyún náà láìpẹ́. Ẹja kọ́ta ka tọkùnrin náà. Àbí ìkọ́kùnrin lọ́nà kọ́ dá. Àbí. Títí bọ̀ yìí ó máa ṣe é. Ọmọ ìgbìyànjú ọjọ́ sí ìbòdólé. Ṣẹ́gun nẹ́bà. Ṣẹ́gun wáyà. Tanu. Elimuda. Qdot alágbe náà ni. Qdot alágbe náà ni. Ẹ má dá lóhùn kódà. Alágogo tẹ̀lé wa wá bí ó ti wá bí kan gbà lọ oníṣẹ́gẹ̀rẹ̀ ta mú wá gbogbo lóṣù wọlé àtúntì kọ́gì lẹ́rù àmọ́ wọn ló ń ṣe fún wa lọ́rùn ìdìbò oníkó oníkó. Qdot alágbèrè ọmọ pupa bíi táyà ọkọ̀. Àwọn ọmọ mi wáṣọ tí kò bá rẹ̀. Èlé kàmírà kúndù gbùgbùgbù. Chelsea àná bàtà bùdà lẹ́kẹ̀ẹ́. Wọ́n ní kí ẹ bá ti ká ká bùdà lóníkó. Tí ẹ bá wojú aago yín. Aago méjì kọjá ìṣẹ́jú mọ́kànlélógún lọ́dọ̀ tí wàá rà yín o. Ń bò ó lábẹ̀rẹ̀ ètò náà. A ti sáré lo 43 minutes lórí ètò. Ọmọ ga o. Tó bá yẹ pé ẹsẹ̀ ń wọlé ni. Lórílẹ̀-èdè Nàìjíríà. Mo mọ̀ pé wà láago mẹ́fà. Aago méje kọjá ìṣẹ́jú mọ́kànlélógún lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ń wáyé. Ẹ̀mí yìí náà ní nǹkan. Èlé kàbúkàbúkàbí yàyà. Bí àṣẹ nìkan dínóbù. A ní ẹ̀mí yìí náà ní o, ẹ̀mí yìí náà ní nǹkan. Lẹ́kàtà yàgò. Ẹ ò bóyá fáyà lọ, ó fáyà lọ.
ẹsẹ̀ mi fi làgàlàgà ojú mi yóò ẹsẹ̀ mi fi làgàlàgà lójú pọ́ńdọ̀ fìgbà fúlọ́sà wá ń bí fìgbà láìsí wájú ọba ṣàlójú ẹ̀fún wa lọ́rùn ní orí ìgò ẹ̀fún wa lọ́rùn ní orí ìgò ẹ̀mí fẹ́ sọ̀tà rẹ̀ àwọn ọmọ mi wà jẹ́ tí kò bá rẹ̀ ara mi ò bá rẹ̀ Chelsea àná bàtà kò dalẹ̀. Lórí kébà ti kọjá bùrà lórí gbòòrò ẹ̀mí fẹ́ sọ̀tà rẹ̀ àwọn ọmọ mi wà jẹ́ tí kò bá rẹ̀ ara mi ò bá rẹ̀. Irú ẹ̀mí wo ló fẹ́ sọ̀kalẹ̀ ẹ̀mí kàtìkàtì náà ni ẹ̀mí dúkúdùkú. Wọ́n ní special request eléyìí fún ọ̀gá Ìdòwú Dìlóbù bàbá nìyẹn ẹ pàdé Dìlóbù ní KOF cafe tó bá di lọ́la o KOF 4865 ìdìbáyéwú borí yín ẹ kú àbọ̀ sórí ètò. Ṣọwọ́ yáyà rèé láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. O gbúdọ̀ mọ́jò o gbúdọ̀ jójú. Yẹ kó wà níbi tí. Ṣàánú ọmọ rẹ̀ má jẹ́ ìgbà tí mo gbà wá lọ. Ṣàánú ọmọ rẹ̀ má jẹ́ ìgbà tí mo gbà wá lọ. Olóṣù tó fẹ́ pa mí fún mọ́ mi kí ni ẹ máa lọ ọ̀dọ̀ mi. Ṣàánú ọmọ rẹ̀ má jẹ́ ìgbà tí mo gbà wá lọ. Ẹ̀rù àwọn kókó olóko ọmọ ayọ̀. Ẹ̀rọ àwọn special ìjọ yẹn. Ṣàánú ọmọ rẹ̀ má jẹ́ ìgbà tí mo gbà wá lọ. Ẹ jẹ́ sáré wọ yàrá kéde torí táàbù ti lọ tán. Ìṣẹ́jú díẹ̀ la ní ẹ́. Ṣàánú ọmọ rẹ̀ má jẹ́ ìgbà tí mo gbà wá lọ. Ẹ jẹ́ sáré wọ yàrá kéde. Ìṣẹ́jú kan ó dà. I just want to be where you are, dwelling daily in your presence. Darkness cannot stand in His presence because in His presence dwell the fullness of joy. In fact, fullness of life. And that is why the Virtuous Ladies of Gospel Faith Mission International, North America government invites you to Virtuous Ladies Conference 2019. In His presence. Exodus 33 verse 11 through 16. Day, Thursday 16th to Sunday 19th of May 2019. Venue, Bongiorno Conference Center, 430 Union Hall Road, Calais, Pennsylvania, 17013. Ministry, Pastor Sunday Adu, National Overseer Government, North America. Dickness Ola Aremo, the Chairperson, GBL Ministry. Guest Speaker, Pastor Taiwo Fabri. National Secretary Government North America. Dickness Blessing Oluwayemi. Government Worldwide Women Ministry Leader. And the host of other anointed ministers of God. It's going to be great and wonderful in His presence. If you can praise Him, He will raise you. And if you worship Him, He will be with you in worship. Let us meet at the throne of mercy where His presence dwells. Registration fee $250 per participant, which will include feeding for 4 days and accommodation for 3 nights. Also in the package, movie night, workout with Zumba, preaching and teaching that will open our knowledge. Wine sight and sound is $66. You can register at www.gfmi.org/Virtuous Ladies. Telephone 301-277-8319. 301-277-8319. This advert is being sponsored by The Planning Committee of GBL, Government North America. You can't afford to miss His presence because in His presence there is fullness of joy. It's going to be powerful. Jesus is Lord. ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ètò Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akọ́sí Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹ kú lé làákàrà lé ẹ̀rìn wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó ń mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Yóò máa bá fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí. Dayọ̀ Agbọ́lá rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 7 alẹ́ ni ní Nàìjíríà. Agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mísì ètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Samis Dayọ̀ Agbọ́lá ní Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdí.
fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ̀yà ti dé torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akán sí i. Sọ̀yà ti dé. Ibùdó ìgbafẹ́ àti fàájì tó pinmi ní Cuff Sports Cafe pé ọdún kan o. Appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá bọ̀ pẹ́ mi. Àjọ̀dún ọdún kan gbáko tí àwọn ọ̀tọ̀kùlú onífàájì ti ńlá pọ̀ fami jẹja jẹran jàsún jẹ dòdò àti jẹ ìgbálálà oríṣiríṣi orin ìgbàlódé ọlọ́kan òjọ̀kan lóde yìí o. Gbogbo ọ̀nà ló lọ sí Cuff Sports Cafe 4869 Glendale Road, Bowie, Maryland láti ọjọ́ Friday ọjọ́ 12 títí di Sunday ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2019. Gbogbo onípòjìpò ènìyàn lọ́kùnrin lóbìnrin ẹ wá kájọ ṣe ẹ pàdé DJ X1 ní Friday ọjọ́ 12 oṣù kẹrin pẹ̀lú ọ̀kan òjọ̀kan gbẹ̀dú tó láò láti aago 8 alẹ́ sí 9 òwúrọ̀. Red carpet yóò ṣẹlẹ̀ láago 9 alẹ́. Wàyí o ní ọjọ́ Sunday ọjọ́ 14 oṣù kẹrin kàṣà gbogbo olórin káàfàtà ní Maryland àti agbègbè rẹ̀ ni yóò wà ní ìkàlẹ̀ láti dá gbogbo ènìyàn lárayá nígbà tí Cuff Sports Cafe yóò máa fi àmì ẹ̀yẹ dá ọ̀pọ̀lọpọ̀ olórin promoter àti àwọn oníbàárà rẹ̀ lọ́lá fún àtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún odindi ọdún kan gbáko. Fàájì yóò bẹ̀rẹ̀ láti aago 7 alẹ́. Oríṣiríṣi oúnjẹ àti ọtí ẹlẹ́rìndòdò ni yóò wà níkàlẹ̀ fún ìgbáládùn gbogbo ènìyàn. Máa mí ìsì ẹ̀ ó máa loud gan. Ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́. Ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́. Èmi náà sókè Jésù ìsàlẹ̀ títí. Wọ́n ṣe wà. Ọlọ́run bàbá wa Prophet Dr. S.A. Adédoyin ti ìjọ Christ Apostolic Church Holy Spirit Arena Wonders Land. Wọ́n pe gbogbo onífojúkun ẹ̀dá tó fẹ́ bọ́ lọ́wọ́ ogun ẹ̀rù sínú ìpàdé àdúrà 72 hours program pẹ̀lú àkòrí lábẹ́rù bẹ́ẹ̀rọ. Àìsáyà 43:1 ló sọ wípé ṣùgbọ́n nísinsìnyí báyìí ni Olúwa wí ẹni tí ó dá ọ Jákọ́bù àti ẹni tí ó mọ̀ ọ́ Ísírẹ́lì má bẹ̀rù nítorí mo ti rà ọ́ padà mo ti pè ọ́ ní orúkọ rẹ tí èmi ni ìwọ. Bẹ́ẹ̀ni CAC Wonderland Ọ̀ṣunbíà Nigeria Brewery New Ife Road Ìbàdàn time morning session 9 a.m. to 12 noon evening session á bẹ̀rẹ̀ ní agogo 3 ọ̀sán títí di agogo 6 ìrọ̀lẹ́ ìṣòro ní agogo 11 alẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ Wednesday 24 of April àti ọjọ́ Thursday 25 of April tí yóò parí ní ọjọ́ Friday 26 of April 2019. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè wòlíì S.A. Adédoyin sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-3700-9389. Bí o bá lè tọ́ Jésù olùgbàlà wá ìbẹ̀rù òsì lọ́wọ́ rẹ Jésù Olúwa. Cuff Sports Cafe is one. Oh yes, all roads lead to Cuff Sports Cafe, 4869 Glendale Road, Bowie, Maryland. From Friday, April 12 to Sunday 14th, 2019. It is a season of celebration as this super center of total refreshment and entertainment clocks to one. You don't want to miss this at all. On Friday, April 12, meet the unbeatable DJ X1 as he will be treating you to the best of mixes. Time 8 p.m. to 3 a.m. The shall be red carpet by 9 p.m. While on Sunday 14th shall be musical concerts and awards. As Cuff Sports Cafe celebrates, so also shall the supporters of this great vision, that is, musicians, promoters, and customers, shall be celebrated and honored. Time 7 p.m. There shall be fleet of musicians of diverse genres to treat you to different melodies, as well as assorted foods and drinks for your pleasure. Come one, come all. Let us celebrate Cuff Sports Cafe's 1-year anniversary. Don't you ever miss it. Confirm the quality production. Babalonta Studio is the best. Confirm the quality production. Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videography.
videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. ẹ tún káàbọ̀ sórí ètò wa ètò yìí ní ìṣọwọ́ yá o abala tó kẹ́yìn bẹ́ẹ̀ náà la wà yìí Flora Jacobs mo rí yín o ẹ kú àbọ̀ làbí fábí yìí mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò wa ká ló máa palẹ̀ mọ́ ló kù tẹ́ ẹ bá wojú aago yín aago méjì àbọ̀ ti kọjá lọ́dọ̀ tí wàá ń bí Nàìjíríà náà wọ̀n bá aago méjì àbọ̀ ti kọjá ẹ tún jẹ́ pàdé o ẹ jẹ́ pàdé nírọ̀lẹ́ yìí lórí ètò wa Hot Vibes ẹ jẹ́ pàdé lórí ètò wa Hot Vibes nírọ̀lẹ́ yìí Hot Vibes orin tó kẹ́gẹ́gẹ́gẹ́ orin tó ṣàporíporì àtàwọn ìròyìn lọ́tún lọ́sì ẹ jẹ́ pàdé lórí ẹ̀ láago 5 lónìí ni Tósìn Oyètúnjí mọ́mí ìwà àmórí yín o bàbá wa ń kọ́ ṣàlàáfíà lẹ́wà màmá wípé ẹ ń bá bómi ìṣanwó ń kọ́ mọ̀ bóúnjẹ ẹ ń bá bóore ọ̀fẹ́ ó bá dùn à ìtẹ́ báyìí náà ní ń gé tó ẹ wò ó ẹ lọ wò ó láti bẹ̀rẹ̀ ẹyin Adéròyà tó ń kọrin yìí o lókè ni mo wà òkè ni mo wà ń òkúdọ̀ jábọ́ mo jábọ́ tì Ruth Ọláìdé Adéjùmọ̀ amọ̀lẹ́yìn náà ẹ mọ̀ kú àbọ̀ ṣàlàáfíà lẹ́wà ẹ ń bòde ọ̀fẹ́ bóúnjẹ ó bá dùn à ẹ ń bomi ìṣanwó bóúnjẹ ìyí ẹ bá ná ètò náà ń pé àríyìn ẹ kú àbọ̀. lọ́wọ́ yìí o orin mi ló ń gbọ́ lọ́wọ́ yìí o ìlú mi ló ń yó àní nísẹ̀yìn o ọ̀rọ̀ mi ló ń sọ oríyà lamẹ́ríkà oríyà nílùú London oríyà ní Malaysia gbogbo Dubai ìmọ̀ Saudi ẹ̀ka ní Medina Jerusalem lápapọ̀ obìnrin Germany gbogbo Dublin gan ìjọ mi ló ń jó ó yá filẹ̀ kó wà bẹ́ẹ̀ filẹ̀ ọmọ tó wà bẹ́ẹ̀ àdéhùn àti dòdò àdéhùn àti dòdò Adéròyà dùn ó ní gbẹ́bọ́ díẹ̀ òkè ni mo wà ń òkúdọ̀ jábọ́ yẹ́sìkẹ́ ẹ ṣe Ruth Ọláìdé Adéjùmọ̀ wọ́n ní this your cap na ó ga jù ó kọjá be careful ó ṣàpìrìpìrì ó ṣàpárapàrà ẹ wo ojú tẹ́ fi wọ̀ mí yẹn ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di láyọ̀ láyọ̀ la máa pàdé ire àríwá ire ìwọ̀ oòrùn ire gúúsù ire ìlà oòrùn tí gbogbo wa ló máa jẹ́ o Ayọ̀túndé Ayọ̀dínà wọ́n ní kíkà dá mọ́tò style ó kọjá bìkíáfù fún bẹ́ẹ̀ láìpẹ́ lẹ́gìnà mo máa pe Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ wọlé lọ́wọ́ bá wa kọ orin ìparí ìsìn kan bá wa kọ yẹ́sẹ́ mo believe pé a gbádùn ara wa lónìí ẹ jẹ́ pàdé lórí Hot Vibes nírọ̀lẹ́ yìí láago 5 láàárọ̀ Sunday early praise ẹ jẹ́ pàdé lórí ẹ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́ ǹjẹ́ títí wàá tá máa pàdé tí a máa ríra wa ẹ jẹ́ fàyín lé ẹ má jẹ́ gbàgbé o níjọ́ Sunday ẹ jẹ́ kọ́ mu lọ́la ẹ jẹ́ kọ́ mu látàlẹ́ yìí lálẹ́ òní ní KOF Cafe DJ X1 ló máa dalẹ̀ rú mọ́jú tó bá di lálẹ́ ọ̀la ìjọ sátidé dínóbù bàbá nìyẹn Yorùbá mi ṣayé àwọn náà máa kọ́ níbẹ̀ lọ́la tó bá dijọ́ Sunday
gbogbo olórin tó wà ní Maryland àti DC àti Virginia DMV gbogbo wọn náà máa dá sílẹ̀ àti pèdèpèdè àti promoter gbogbo yà pé o oúnjẹ ọ̀fẹ́ ni music ọ̀fẹ́ everything ọ̀fẹ́ KOF Sport Cafe 4869 ni o Glendale Road ní Buwi ǹjẹ́ títí ìgbà tá a máa pàdé mo fà yín lé Ayéfẹ́lẹ́ lọ́wọ́ dókítà ẹ wọlé. Gbogbo tí mo bá wà